Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. Èmi náà ni mo tún ṣe sàlámù àlékún o fún gbogbo ẹ̀yin yẹ́yìn bàbá káàkiri gbogbo ibi tẹ́ bá ti wò mí. Another new message òun ló tún jáde yìí o. Nípa orílẹ̀-èdè Nàìjíríà àti nípa ti Dúpẹ́ Onítìrí. Another powerful message láti ẹnu alàgbà Nasiru ìránṣẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí either ń wò mí for the first time. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé mẹ́sẹ̀gì bàbá yìí kì í ṣe mẹ́sẹ̀gì tá lè kó dànù. Because tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀, tí wọ́n sọ confirm message fún wa, alàgbà Nasiru jẹ́ kan nínú wọn. Wọ́n jẹ́ kan nínú àwọn tó máa sọ ọ̀rọ̀ tá dẹ̀ máa bá bẹ́ẹ̀. Mi ò lè ka iye mẹ́sẹ̀gì tí bàbá yìí ti give tó dẹ̀ wá sí ìmúṣẹ. That is why I respect his message. Mo máa always respect message wọn gan. Mi ò kí kó dànù. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ̀yin fans mi, gbogbo yín lẹ mọ̀ mí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ̀yin silent watcher ẹ mọ̀ mí. Wípé when it comes to ọ̀rọ̀, wípé ká sọ message, ká sọ ìran àsọtẹ́lẹ̀. Mi ò kí fall into trap àwọn wòlíì èké. Mi ò dẹ̀ kí fall into trap àwọn oníṣẹ̀ṣe èké. Mi ò kí fall into trap àwọn àfáà èké because èmi fún ara mi gan ẹni ìmísí ni mí. Ẹ dẹ̀ máa mọ̀ wípé when it comes to pé prophet Nasiru bàbá tẹ̀ wọ́n lójú screen mi pé wọ́n sọ message. Mo máa ń mu ní òkúkúdù because ó máa ṣẹlẹ̀ bí wọ́n bá ṣe sọ. Mẹ́sẹ̀gì tó pọ̀ lọ́pọ̀ yanturu ni bàbá yìí ti fún wa. Wọ́n ti fún wa nípa Nàìjíríà. Wọ́n ti fún wa nípa Yorùbá nation tá à ń ṣe wàhálà láti ìgbà yìí tí mo dẹ̀ nígbàgbọ́ wípé wàhálà wa ò ní já sásán a máa gba orílẹ̀-èdè Yorùbá nation. Bàbá yìí ti sọ àsọtẹ́lẹ̀ fún wa. Wọ́n ti sọ̀rọ̀ fún wa nípa Dúpẹ́ Onítìrí. Wọ́n ti sọ̀rọ̀ nípa ìjọba délé orí burúkú wọn tí wọ́n ń kó bọ̀. Bàbá yìí ti sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo ohun tí wọ́n dẹ̀ ń sọ kò ń ṣe pé ó máa ṣẹlẹ̀ tán. Àwọn kúrò nínú wòlíì tó jẹ́ pé nígbà tó bá ṣẹlẹ̀ tán ló máa ní àwọn Olúwa dẹ̀ fi hàn mí. No, wọ́n máa sọ ni, ó dẹ̀ máa wá ṣẹlẹ̀. So another new powerful message òun ló tún jáde yìí. Gbogbo ojú tó wo fídíò yìí, gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹgbẹ́ bá mi share, ẹ bá mi pín káàkiri ẹjọ́ torí t'Ọlọ́run. Tó bá jẹ́ tòótọ́ lẹ nífẹ̀ẹ́ ara yín, lẹ nífẹ̀ẹ́ ìran yín, lẹ nífẹ̀ẹ́ ká gba Yorùbá nation. Ṣẹ́rí it has to do pẹ̀lú àwọn oníwọ̀n Nàìjíríà náà. Ẹ̀yin wọ́n Nàìjíríà tẹ́ bá wo fídíò yìí náà, tó bá yẹ pé tòótọ́ ẹ nífẹ̀ẹ́ sí wọ́n Nàìjíríà yín, ẹ dẹ̀ nífẹ̀ẹ́ sí ìran yín, ẹ fẹ́ kí ìran yín kú sínú ìyà, ẹ bá mi share. Kí àwọn ọlọ́gbọ́n olóye onímọ̀ kí wọ́n gbọ́, kí wọ́n lè mọ ohun tí wọ́n máa ṣe. Ṣẹ́rí wọ́n ní pásá òfurá pásá jàjà òfurá jà kìsì kòtò. Wọ́n ló nílé tí ò bá fura olè àmọ́ kóru wọn lọ. Òun ló dífá fún gbogbo àwọn tí wọ́n létí tí wọn ò kì í fi ń gbọ́ràn. Tá à ń sọ fún wọn wípé kò sọ̀rọ̀ nínú wọn Nàìjíríà tí wọn ò gbọ́. Ìgbà wo ló lè ní kó yín lọ, ìgbà wo lẹ̀ ní ṣe ẹrúkú? Ìgbà wo ni wọn ò ní ṣe ẹrúkú? Wọ́n máa ṣe ẹrúkú náà ni nítorí pé kí ni wọn ò ní etí tí wọ́n fi ń gbọ́ràn. Wọ́n ti gé àṣàkẹ́ wọn, wọ́n ti gé létí lọ. Wọ́n ti gé kí ni? Wọ́n ti gé àṣàkẹ́ wọn, wọ́n ti gé létí lọ. So wọn ò gbọ́ràn. Ṣé wá tún wá rí ẹ̀yin tá à ń sọ fún tẹlẹ́nu wá rùn? Ẹ̀yin náà ṣe kí ni? Ẹ jẹ́ kísà níyà. Ẹ jẹ́ ká sáré gbọ́ mẹ́sẹ̀gì pápápá. Mi ò fẹ́ kí fídíò mi fẹ́ kó gùn. Nítorí àwọn tó máa sọ wípé àwọn manage data ni. Gbogbo aládẹ̀mọ́ tó ń lọ ní Nàìjíríà, everybody is just managing. Ó yá, ẹ jẹ́ àgbọ̀. Ẹ ṣeun. Ẹ subscribe sí YouTube channel mi, ẹ tán notification bell yín. Ẹ ṣe ojú òní tì yín. Ó yá, ká bẹ̀rẹ̀ láti bí eléyìí. Mẹ́sẹ̀gì Nàìjíríà rèé. Ọba àwọn bá sọ fún mi o. Solution méjì ní Nàìjíríà ní. Ṣáàní connect ẹ̀mọ́ MP báyìí ká lè gbọ́ dáadáa. Ẹ já connect ẹ̀mọ́ MP. Solution méjì ní Nàìjíríà ní lọ́ba àwọn bá sọ fún mi. Èkíní kí Nàìjíríà yí padà nínú ìwà. Ẹ má bínú, ẹ já connect ẹ̀mọ́ MP ká lè gbọ́ dáadáa. Èkejì Nàìjíríà ọ̀nà. Mi ò fẹ́ gbé fídíò yẹn gangan sí ojú screen ká má bàa ní copyright, ká má ní reuse content. So ẹ jẹ́ ká connect ẹ̀mọ́ MP. À lè gbọ́ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi share. Ẹ bá mi pín. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ìyà yìí tó ń jà àwọn èèyàn wa yìí ti tó gẹ́. Wàhálà tí à ń là kọjá ẹ̀ ó ti tó gẹ́. Kọ́ lọ bá wa fi òpin sí. Kí gbogbo wa jọ ṣe kí ni ká jọ panupọ̀. Ká jọ wá solution sọ́rọ̀ ayé wa. Ó dà pé mo ti connect ẹ báyìí.
mẹ́sẹ̀gì nàìjíríà nìyẹn ọba àwọn bá sọ fún mi o solution méjì ní nàìjíríà ní. ṣé ń gbọ́ o. ẹ lè criticize mi o ẹ lè má criticize mi o solution méjì ní nàìjíríà ní lọ́ba àwọn bá sọ fún mi. èkíní kí nàìjíríà ó yí padà nínú ìwà búburú àmọ́ òṣìṣẹ́. èkejì nàìjíríà ọ̀nà àbáyọ kejì ní pínpín. bá lọ ẹgbẹ̀rún àwa wọ̀nyí ti lè lọ o bá lọ ẹgbẹ̀rún ayé láyé ọba àwọn bá sọ pé nǹkan méjì tí ó ṣẹlẹ̀ sí nàìjíríà ni solution nàìjíríà ni. kò sí 2027 2028 kò sí solution fún nàìjíríà. ṣé ń gbọ́. méjì yẹn ká yí padà. torí pé ọba àwọn bá sọ pé àwọn ọ̀tá orílẹ̀-èdè kọ́kọ́ orílẹ̀-èdè wà lọ́wọ́. that is number one. ẹ̀kọ́lẹ̀ number two ìjọba Tinubu mo ti sọ fún wa nǹkan mẹ́ta àmì mẹ́ta níjọba yẹn yóò mú jáde ẹ̀sán ọ̀fọ̀ tí ò ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà. ṣé ọ̀fọ̀ yìí ò máa ṣẹlẹ̀ ṣé ẹ̀tàn yìí ò ṣẹlẹ̀ bàbá yìí ti sọ. wọ́n lè má tàn yín wọ́n yọ dọ́là wọ́n yọ pé irọ́ ni o. Jésù ẹ bá mi ṣí ẹ. ìtò wà níwájú orílẹ̀-èdè ó pọ̀ ju táyà ní ebi ìtòlóṣèlú ó bàjẹ́ fún lóṣèlú àwọn tó jẹ́ ọmọ ìṣúná ni ó bàjẹ́ fún wa kí ni wọ́n fẹ́ wá dọ̀dọ̀ lóṣèlú ló bá ń tà. ìyẹn nọ́mbà 2 nọ́mbà 3 ní ti Onítìrí nílẹ̀ Yorùbá mo sọ fún wa ti pẹ́ ní bí ọdún mẹ́rin sẹ́yìn. That was 2021. inú omi náà ti gbé dìde mo ní mo rí pé ọwọ́ mẹ́sẹ̀gì mi ti tẹ́. mo rántí mẹ́sẹ̀gì yẹn dáadáa wípé ó gbé àpẹẹrẹ ìjà lọ́bọ̀. ó ti pẹ́ ọdún mẹ́rin sẹ́yìn ya 2020 mo ní mo rí obìnrin yìí o ó bọ̀ mi ò mọ bí ó ti fẹ́ wá o ọba àwọn bá sọ fún mi pé gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé Onítìrí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni yóò kí àbámọ̀. ṣẹ́gbọ́n ṣé wọ́n ti máa kí àbámọ̀ ṣé wọ́n ẹ mọ̀ wá náà láìsẹ́ jẹ́ ká gbọ́ tán. Onítìrí ilẹ̀ Yorùbá ni sàkámàtì ẹ̀rí sí pé kò ní nǹkan kan pé wọ́n spọ̀sán rẹ̀ láti ba ìlépa wa jẹ́ ni ẹ má wọ̀rí èmi ò bẹ̀rù wọn o my name remain the same iṣẹ́ ìnáṣí Olúwagbémi dìde ẹni wọ́n lọ ìwá èèyàn my number remain the same 0803802 nìkan ni ìyẹn nípa ti Yorùbá. àwọn ọ̀tọ̀kùnrin ilẹ̀ Yorùbá àwọn bá gbogbo wọn wà nínú ọkọ̀ kọ̀ọ̀dé lọ gún agijù ẹgbọ́n mi torí àwọn kàféènì wọn ò gbọ́ mi dáadáa. ọba àwọn bá sọ fún mi pé ìrìnàjò yẹn o àwọn kan kóra wọn jọ òní ìsìn wọn ṣèjọba kan ní ilẹ̀ tó wọ́n dẹ̀ máa kó gbogbo àwọn ọmọ Yorùbá àwọn àgbààgbà ọba ilẹ̀ Yorùbá. ìgbà tá a bá rin ìrìnàjò yẹn ní òpin rẹ̀ inú igbó ni wọ́n á já sí. Ọlọ́run àwọn ọmọ búdẹ̀ sọ fún mi pé ẹni tí mi ò rí inú ẹ̀ ni ọba Ìjẹ̀bú Òde mi ò mọ tí ìyẹn mí ni o bóyá ọ̀tá rẹ̀ fẹ́ kú o bóyá ní ìmọ̀ tí ó mì láàárín ọdún tá a wà yìí sí 2027 ní ìmọ̀ tó mì mí ṣùgbọ́n etí mo rí nìyẹn bóyá àtúnú bí mo rí débi yẹn ní ilé fífún nǹkan náà. ọba àwọn bá dẹ̀ sọ fún mi pé bí ilẹ̀ Yorùbá bá rò pé àǹfààní kan máa wá nínú ìjọba Tinubu yìí sílẹ̀ Yorùbá ni ẹ̀kan sùn ẹ̀. ṣé gbọ́. ẹ̀kan sùn ẹ̀ pé àǹfààní kan máa wà ó pé ilẹ̀ Yorùbá máa sí ìwé ẹ̀ o nínú ìjọba Tinubu tó lọ yìí Olúwa ní kò sáǹfààní kankan tá a fẹ́ ṣe ìwé torí mo rí pé wọ́n kó àwọn abọ́
abọ́ ńlá ńlá tá a fi ń gbé omi ní òjò láyé àtijọ́ yẹn ọgbẹ́ àwòrán tó ní gbogbo abọ́ yẹn là ń pín sílẹ̀ Yorùbá pátápátá mi ò rí ìkẹkẹ nínú rẹ̀ ju àwọn Tinubu àti àwọn kò sí ìkẹkẹ kí lélẹ́yìn ọ̀rọ̀ àyẹ̀kọ́ fún nílẹ̀ Yorùbá yóò bà jáde nínú ìjọba Tinubu pé kò sí àǹfààní kan tíjọba yẹn máa ṣì ní òpin ìjọba yẹn fúnra ara rẹ̀ àtòun àtàwọn tí wọ́n jọ ń ṣe lọ wọ́n máa da lára wọn ó máa dàrú lópin ẹ lọ kọ́lẹ̀ ọba àwọn bá sọ bẹ́ẹ̀ ẹ lọ kọ́lẹ̀ mi ò wá tí ń rùn ní kamaphone ìyẹn nípa ti ilẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ lọ́dọ̀ bàbá èyí Mákindé ọ̀gá mi o ṣùgbọ́n ìjọba Ọ̀yọ́ ó dalẹ̀ ìjọba wọn tó bá béèrè fún àánú òfin ìjọba rẹ̀ lọ́yọ̀ọ́ ó máa burú o wá sí táàmù ò lè ṣe o mo sọ fún wa nípa ti wípé pé mo rí kó já sọ́kò dámálẹ̀ kò sá sọ pé Olúwa sọ fún mi pé òṣèlú rẹ̀ ti bàjẹ́ mo sọ fún wa rírí ti ẹrùfà káàkiri ó ti sọ gbogbo ẹ̀ lẹ́sọ tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bàbá. mi ò ní búburú sí orílẹ̀-èdè o àbí ilẹ̀ Yorùbá o pọ̀ lábẹ́ bó ti ò rí o ó lè pẹ́ ó lè yá Yorùbá nation máa dúró ṣẹgbọ́ ẹ̀yin tẹ́ ẹ pé wà ní Fẹnugba nation ẹ jà gbọ́ tán. ẹ̀tàn yìí kábíyèsí o àwa náà mọ̀ a mọ̀ pé tọ́ yí bàbá kà kọ́ ló ń kó máa yẹ yọ. kí àwọn ọmọ Ọlọ́run kí ó dẹ̀ kọ́. So finally mo parí ọ̀rọ̀ mi ní ìkóríta yìí. Ẹ tún gbọ́ o. À ń gbọ́. Mo rí àwọn èèyàn tó pọ̀ ẹsẹ̀ wọn kanlẹ̀ wọ́n wà lóko òfurufú ẹsẹ̀ wọn kanlẹ̀ ọ̀kanrun wọ́n lẹ lébẹ̀ sí wọn. Wọ́n pọ̀ ẹlòmíì sunkún ẹlòmíì rẹ́rìn-ín Olúwa kí ni ìtumọ̀ Olúwa ní kí n wo ẹ̀yìn wọn lẹ lébẹ̀ ikú. Olúwa ní àwọn tí mo rí yẹn àwọn tí ọdún 2024 sí ìfẹ́ kó kúrò láyé ni o. Jehovah má ka èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi mọ́ wọn o. Àwọn tọ́dún yẹn tí ìfẹ́ kó kúrò láyé ló pọ̀ tí mo rí yẹn o. Olúwa kí ló máa wá ṣe ọ̀nà àbáyọ báyìí nígbà tí èèyàn tó pọ̀ tẹ́lẹ̀ ọba àwọn bá sọ fún mi pé ní gbogbo ìgbà ní oṣù tí òjò bá ti rọ̀ bó jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù tá a bá ti ní any country tá a bá wà kí a jẹ́ kí òjò yẹn kó pa wá ó lè má ju bó jẹ́ anywhere ó lè má ju 7 minutes 9 minutes kó sàrọ̀ kí a fi gbàdúrà pé kò ṣáàdúrà tá a fẹ́ gbà kò sí ìkankan látàgbé àánú Olúwa jọ sí àmì ọ̀run sí àmì ikú kúrò lára mi. Olúwa fi àmì ọ̀run sí àmì ikú kúrò lára mi àti gbogbo olólùfẹ́ mi o àti ìdílé mi. Ọba àwọn bá dẹ̀ ní kí n sọ fáwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbàdúrà lórí oúnjẹ ojú àlá àti tàkúté níbi oúnjẹ. Ẹ jọ̀ọ́ bá wa ṣí ẹ̀ mo fi ọ́nú Ọlọ́run bẹ̀ yín. Oúnjẹ ojú àlá fáwọn ọmọ Ọlọ́run láti fi rán ẹ̀sà tí ó gbẹ̀mí àbí láti fi ṣe wọ́n ní ìkà kí gbogbo wa kájọ gbàdúrà lórí àmì. Eléyìí finally ẹnikẹ́ni tí ó bá ti kọ ìyàwó rí àbí ó kọ ọkọ rí Ọlọ́run ní kí wọ́n sọ fún wa bóyá wọ́n lè pe eléyìí àbí wọn àdìgbọ́ ó kọ ìyàwó rí àbí ó kọ ọkọ rí bí ìyẹn ogun ẹni tó fi ilẹ̀ kò bí ìṣẹ́ ọjọ́ tí ìwà àti ẹ̀ pàdé tó bá mọ̀ àbí. Ẹ má bínú kọ́ ló wọlé.
ẹ má bínú o hey mo ń bọ̀ 1 minute ẹ má bínú ẹja continue call ló wọlé fún mi. ẹ jẹ́ n sọ ní ọ̀nà tí ó lè gbà pé wọ ohun wòlíì kí má tu gbogbo ẹ̀ pátápátá. Ṣé o fẹ́ ọkọ òfin ilẹ̀ o fẹ́ yàwó òfin ilẹ̀ sí náà o ti gbàdúrà ogun rẹ̀ sì ń jà ọ́. Olúwa ní kó kọ ìlú tí wà tí ẹ ti kọ́kọ́ pàdé sílẹ̀. Bí o bá máa dé. ẹ jẹ́ ká kúrò lórí ti ọkọ àti ìyàwó. Òótọ́ yẹn náà ṣe pàtàkì ó ṣe kókó ṣe mọ̀ pé èmi náà mo ṣe ń bẹ lọ́n padà ní so kò sẹ́ni tí ó wúlò fún ẹni tó bá ti kọ ọkọ tàbí kọ ìyàwó kò sẹ́ni tí ó wúlò fún but ẹ jẹ́ ká sáré lọ sí ibi àwọn tí wọ́n ti sọ ṣe rí pé àsọtẹ́lẹ̀ yìí mo bẹ gbogbo ojú tó wo fídíò yìí ẹ ní dààmú ẹ ní ṣubú ẹ má kọtí ikún sí ẹ má dágunlá ẹ má ṣe bíi pé ẹ gbọ́ because it's a very powerful message very powerful message òun lẹ ń gbọ́ yìí àkọ́kọ́ wọ́n ní ìjọba bàbá Tinubu ẹ̀tàn ló máa mú dání ẹjọ́ torí ló ṣé wọn ọ̀tọ̀ wá wọ́n sáré ṣéǹjì dọ́là ńgbà tí dọ́là wọ 1950 tí gbogbo ayé yarí tán wọ́n sáré bá wa já wá sí 1200 lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ dọ́là ti lé ní 1500 dọ́là ti padà lé ní 1500 àpò ráìsì ó ti wà ní 75 ṣé wọn máa tan àwọn èèyàn ẹ ṣèyẹn lé ní ẹ̀kejì nípa títọ́ onítìrí ẹjọ́ torí Ọlọ́run èso rere wo ni Dúpẹ́ Onítìrí sọ fún wa nínú ìrìnàjò Yorùbá nation mi ìfẹ́ kí fídíò igun mo ṣe fast o ní mi ṣe ń wojọ́ títí lọ títí lórí àwọn àsọtẹ́lẹ̀ yẹn èso rere wo ni Dúpẹ́ Onítìrí sọ fún wa àwọn ọmọ ọlọ́mọ wà lẹ́wọ̀n báyìí sí ó ti lé lóṣù kan àti bàbá 70-something years bàbá oníbàbà ó ti fọmọ kọ́bọ́dì ó wà nínú àtìmọ́lé báyìí sìn láti ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ìjẹ́ rí Dúpẹ́ ń ta báyìí ìjẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu Dúpẹ́ ìjìnlẹ̀ nìkan ló ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ ló ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn abiyamọ kan tí wọ́n kóra wọn sórí platform yẹn because mi ì tẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí àwọn èèyàn yẹn mọ́ Dúpẹ́ sọ wá di ẹni tó à ń bára wa jà gbogbo àwọn tájọ́ ń help ara wa tájọ́ ń ṣe papọ̀ tájọ́ ń ja ìjà gbára pé kí ìran wa kó bọ́ ẹ sọ fún mi áàfù àwọn tó tẹ̀lé Dúpẹ́ Onítìrí ṣé wọn ò pẹ̀lú àwọn tó dá owó nígbà tí wọ́n ti wà mọ́lé ni tí wọ́n kọ́ àwọn Àbújá 12 ṣé wọn ò pẹ̀lú wọ́n pẹ̀lú ṣebí gbàtà wà nínú ìfẹ́ nìyẹn Dúpẹ́ ti sọ wá dọ̀tá ara wa sí nígbà tó yẹ ká máa ṣàdúrà fúnra wa èpè là ń gbéra wá ṣẹ ẹjọ́ sí ọ̀rọ̀ Dúpẹ́ ò ṣẹ bàbá yìí sọ ọ̀rọ̀ yìí ní 2021 early 2021 ni bàbá yìí sọ ọ̀rọ̀ yìí kí Dúpẹ́ tó dé ní 2022 January kí Dúpẹ́ tó dé ní January 2022 àti December 2021 yẹn ló ti rá pálábọ̀ díẹ̀ kó tó wọlé fúlì kó tó di pé gbogbo mídíà bẹ̀rẹ̀ sí ní wẹ́kọ̀mù Dúpẹ́ kó tó di pé gbogbo mídíà bẹ̀rẹ̀ sí ní wẹ́kọ̀mù Dúpẹ́ Onítìrí o kó tó di pé bẹ̀rẹ̀ sí ní wẹ́kọ̀mù ẹ o bàbá yìí sọ fún wa wọn lọmọbìnrin kan gbé àpẹẹrẹ ìjà lọ́bọ̀ mi ò lè gbàgbé mẹ́sẹ̀jì yẹn láyéláyé wọn ló gbé àpẹẹrẹ ìjà lọ́bọ̀ ṣé kò gbé ìjà lọ́wọ́ ṣé gbogbo wọn bára wa jà ta ló lè dúró tira wọn mọ́ sìn tí ó bá ń ṣe àwọn aráàlú gbà lẹ́yìn bàbá Akíntóyè àwọn màlá dúró tira wà àwọn àtàwọn Onítìrí gúrùpù ọ̀sán àtòru mà ní èpè màláwọn Onítìrí gúrùpù mà lọ́ fi ránṣẹ́ sàwọn àti bàbá Akíntóyè ṣùgbọ́n wàá súre fún wọn ṣàdúrà fún wọn ṣé Dúpẹ́ dàrú wárú ẹ mọ iye ọmọ tí ó ti lọ ṣe ẹ̀wọ̀n ẹ wo àwọn kan wọ́n ṣe ẹ̀wọ̀n 6 months àwọn tó lọ occupy 6 months làwọn yẹn lò àwọn kan lò 6 months àwọn kan lò 4 months kélekèlé lọ release wọn now àwọn another set ní 2024 ọlọ ti pé 29 21 mo mọ̀ tẹ́lẹ̀ àwọn yẹn náà ti wà lẹ́wọ̀n sí pẹ̀lú bàbá oníbàbà ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin ọmọ kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ní ṣẹ́ẹ̀sì tẹ́ ẹ̀ ní jìyà láyé yín àwọn yẹn náà wà lẹ́wọ̀n sí yìí o wọn ò tí ì rí solution o kò tí ì sí lọ́ọ̀yà ẹ̀yọ̀ kan báyìí tó dìde láti dry nation tí ṣe Onítìrí nation tó lọ síbẹ̀ ẹni lọ́ọ̀yà tó bá yọjú síbẹ̀ báyìí wọ́n ní kó máa tì wọ́n mọ́lé ni anybody tó bá wá síbẹ̀ báyìí kó máa tì wọ́n mọ́lé ni ọjọ́ ṣiṣẹ́ papọ̀ ni wọ́n jọ fẹ́ dìtẹ̀ gbàjọba ni Dúpẹ́ fúnra rẹ̀ ìjẹ́ gbúrú ẹ̀mọ̀ ìjẹ́ ẹ̀rí mọ́ ẹ̀yin èèyàn ẹjọ́ torí ọ̀nà bó ṣe ń dùn mẹ́jẹ́ kó dùn yẹn báwa máa ṣí ètò yìí this is a very powerful message now ẹbí Ọlọ́run wá sọ fún wọn sọ ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ Dúpẹ́ kò tó ń tàyàdà sí
wọ́n ní kò sí èso rere kankan tí Dúpẹ́ lè sọ fún wa ṣé irọ́ wà bẹ́ẹ̀ ṣé ó so èso rere èso ìbànújẹ́ àwọn ẹlòmíì kú o wọ́n ṣẹ́ lò kú ògùn ni ẹ ti mọ̀ra wọn kí ló ti pè àwọn ọlọ́pàá lu Nàìjíríà irú tó bá mú ọlọ́pàá lu Nàìjíríà tó bá fi sọ fún yín wípé àwọn pa èèyàn 10 ẹ gbà wípé èèyàn 100 ti lọ irú tó bá mú ọlọ́pàá sọ fún yín pé kò sẹ́ni tó kú èèyàn díẹ̀ ti kú orun lọ́rọ̀ yẹn àwọn náà dẹ̀yà dákẹ́ nígbà táwọn ọlọ́pàá ò ti bá wọn gbé síta pé àwọn èèyàn kú àwọn náà ṣe kí ni wọ́n dákẹ́ nítorí wọ́n tún sì fẹ́ lu àwọn ọmọ kan fi ṣiṣẹ́ ibi nítorí wọ́n tún sì fẹ́ lu àwọn èèyàn láti fi ṣiṣẹ́ burúkú àwọn náà yà dákẹ́ nígbà tí pépà ò ti gbé tí ò bá ṣe wípé bá ṣe pariwo tí ilé májàsọ́lá ni pé èèyàn 2 ti kú wọ́n sọ fún yín ni o wọ́n ní kò sẹ́ni tó kú wọ́n ní kò sẹ́ni tó kú ojú ló káwọn mọ́ o tí wọ́n fi jẹ́wọ́ o pé tòótọ́ léèyàn 2 kú o dédé lé ni wọ́n release òkú wọn o ẹ wo ohun tí Dúpẹ́ tó dá sílẹ̀ ẹ ṣe yẹn náà ẹ jù yẹn náà sẹ́gbẹ̀ẹ́ kan ká kúrò lórí yẹn náà kẹ́ máa ṣe kíni kẹ́ máa ṣe kẹ́ máa ṣàṣàrò ẹ máa ṣàṣàrò lórí ẹ̀ fún ara yẹn máa analyse fún ara yín ẹ máa wo àròjinlẹ̀ lé lórí kẹ́ lè máa mọ ibi tẹ́ ẹ lọ kẹ́ lè máa mọ ibi tẹ́ tí ń bọ̀ kẹ́ lè máa mọ ohun tẹ́ máa mú ṣe ìyẹn bẹ́ẹ̀ wọ́n tún wá sọ̀rọ̀ nípa ti májàsọ́lá ẹ wo bàbá ìsọkọ̀ farm mò ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí wípé ọ̀tá ti pọ̀jù fún májàsọ́lá tabadákẹ́ tá ìsọ̀rọ̀ májà ló ní adákẹ́ ọ̀tá ti pọ̀jù àwọn ọ̀tá yíká bí ọ̀rẹ́ ṣùgbọ́n láìnú kan tí bàbá yìí fi sọ wípé ẹ fi wọ́n sílẹ̀ a máa gbé májàsọ́lá borí ṣùgbọ́n mo wá fẹ́ fi àsìkò mo tún fẹ́ fi bẹ gbogbo ẹ̀yin yẹn bá mi share fídíò yìí ẹ̀yin tẹ́ bá jẹ́ àwọn àgbààgbà tí ẹ nífẹ̀ẹ́ májàsọ́lá tí ẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá ẹ tẹ́ dẹ̀ súnmọ́ májàsọ́lá òótọ́ àwọn atajẹ́ kìíní à ń bá wọn sọ bàbá dẹ̀ ń gbọ́ ṣùgbọ́n ìyẹn àgbààgbà wọ́n lẹ́nu àgbàlóbi tí ń gbó ẹ tún bàbá wa sọ fún májà kí májà má gbára lẹ́ni bọ́dì mọ́ èmi ti sọ fún bàbá yẹn láìmọye ìgbà mo ní májà including èmi Olúwakẹ́mi Lady K yìí ẹ jọ̀ọ́ torí ọ̀nà ẹ stay away from me ẹ jọ̀ọ́ ẹ stay away from everybody ẹ dá dúró yín but májà ò lè ṣe onínúure bó bá tójọ́ mélòó tí májà ti gbúre wá tún ṣe ẹ ló ṣàlàáfíà lẹwà ṣé ìkọ̀kọ̀ ò ṣe yín mi ní wá yín tì bàbá yẹn tún pè bí bàbá yẹn ṣe ń ṣe nìyẹn sí everybody ojú ládẹ rí ọ̀rẹ́ òdenu bóyá ojú ayé ni mò ń ṣe ta ló mọ̀ tí mo dẹ̀ ń bọ́ta tí mò ń ranjú tí mò ń ranmú kò sẹ́ni tó mọ̀ imú níkà kò jẹ́ ká gbóhùn àṣebì inú dè jìjọ òun lọ tó bá jẹ́ bí ọ̀hún ṣe rí nínú rí ni à á mọnú àṣebì inú jìjọ òun lọ kì í ṣe gbogbo ẹni tó ń pọ olúwa mi kì í ṣe gbogbo ẹni tó ń pọ Ìgbòho ṣá kì í ṣe gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ Ìgbòho ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin abiyamọ ẹ máa bá mi fi àdúrà wọn májàsọ́lá lọ́wọ́ máa yìí ti ṣe ohun tí ẹnì kọkọ ò tí ì ṣe rí ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ohun tí májà ṣe fún wa ní ilẹ̀ Yorùbá ohun dáadáa ni ohun ayọ̀ ohun ìdùnnú ni ẹ já fi ọ̀tẹ̀ sílẹ̀ kò tí sẹ́ni tó ṣerú ẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá òótọ́ àwọn bàbá Awólọ́wọ̀ náà jà kíran Yorùbá bọ́ lóko ẹrú Abíọ́lá jà kíran Yorùbá bọ́ lóko ẹrú Fẹlá jà kíran Yorùbá bọ́ lóko ẹrú ṣùgbọ́n yàtọ̀ the difference is clear bóníkálukú ṣe jẹjà títí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà òjò nígbà ẹ̀rùn májàsọ́lá gbé ẹ̀mí ẹ̀ bọ́ síta tán ni kò dúró sí kọ̀rọ̀ yàrá kó máa pàṣẹ kò dúró kó máa ṣe mítìnì kó máa ṣe paper work májàsọ́lá ò bá wọ́n ṣe paper work Fẹ́mi ṣe work ló ṣe ó ń jáde tán ni awọnú gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ máa fàdúrà àwọn máa lọ́wọ́ kó lọ jẹ́ kó jèrè iṣẹ́ rere tó ṣe kó lọ jẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ jèrè ẹ̀ kíkú má pa Sunday ọmọ Adéyẹmọ kí gbogbo àwọn ọ̀tá tí wọ́n yí ká kí gbogbo wọn kọ́ mú òfo lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ẹ má kó ọ̀rọ̀ ìdánù this is a very powerful message ẹ bá mi share gbogbo ẹ̀yin tẹ́ bá wò ẹ bá mi share sí gbogbo WhatsApp group ẹ share sí gbogbo àwọn contact yín gbogbo àwọn tẹ́ ní lórí WhatsApp yín ẹ má bá mi jù síbẹ̀ fún wọn kí gbogbo wọn gbọ́ ilé yìí ọ̀tá ti pọ̀jù fún Sunday ọmọ Adéyẹmọ nínú àwọn táwọn sọ pé ń tẹ̀lé gan ọ̀tá wà nù wa bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ nínú àwọn tá là ń tẹ̀lé ọ̀tá wà nínú wa máa ń wọ ẹlòmíì bá máa kọ́ tó òwe fèsì pé ẹ̀yìn ẹnu ẹlẹ́wà yẹn tí ìbolówónú so ìyẹn náà tún ṣe kí ni ó tún dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n tún wá sọ̀rọ̀ nípa ikú okay ká tó mú yẹn next ẹ jẹ́ ká mú tàwọn ọba tí wọ́n sọ ṣe rí ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá Ọlọ́run ló máa ṣèdájọ́ oníkálukú
àti èyí tó fẹ́ Sunday ọmọ Adéyẹmọ dénúdénú, àti èyí tó fẹ́ fún ìfẹ́ ẹ̀tàn, àti èyí tó rò pé òun lè fi Sunday ọmọ Adéyẹmọ gba rank, Ọlọ́run á ṣèdájọ́ oníkálukú. Kò wá ń ṣe lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ nìkan o, lórí ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, Ọlọ́run á ṣe ìdájọ́ oníkálukú yìí bó bá ṣe tó bó bá ṣe yẹ. Because aṣiwèrè ènìyàn nìkan ló máa sọ wípé òun ò mọ̀ wípé nínú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yìí ẹ ń fi wá gbá géèmù ni, kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ wa dénú. Ẹ ń fi wá wá post, ẹ ń fi wá wá admission, ẹ ń fi wá wá ipò, ṣùgbọ́n lọ́wọ́ á ṣe kí ni? A sọ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín. Orí Celestial ni ó ní ibà ṣe rere tàbí ibi, èrè iṣẹ́ rẹ ni ìwọ yóò gba, èrè iṣẹ́ yín oníkálukú yín á gbà, ìbá ṣe rere ìbá ṣe ibi, èrè iṣẹ́ oníkálukú lóníkálukú máa gbà. Ìbá ṣe rere lèmi Lady K ṣe, ìbá ṣe ibi ni èrè iṣẹ́ mi ni màá gbà. Ṣé wá rí gbogbo ẹ̀yin ọba yẹn tó pátá, gbogbo ẹ̀yin àgbààgbà yẹn, ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín, ẹ máa gba èrè iṣẹ́ ọwọ́ yín. Ẹ̀yin tó jẹ́ wípé ẹni ẹ̀tàn ni yín, ṣùgbọ́n tá à ń rí yín ní ìrí èèyàn gidi, gbogbo yín pátápátá lẹ máa kẹsàn ìwà yín. Gbogbo yín lẹ máa ṣe kiri, lẹ máa kẹsàn ìwà yín. Gbogbo yín pátápátá báyìí lọ́lọ́run dẹ̀ mọ́ nọ́mbà lẹ́yìn. Ìyẹn náà dúró bẹ́ẹ̀. Ká tó wá padà sí torí mẹ́sẹ̀gì ti ikú tí wọ́n tún sọ. Gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ibi tẹ lẹ́bi tẹ láradé, àti ibi tèmi náà lẹ́bi tí mo láradé àníwọ́ ẹnikẹ́ni tì. 2024 yà máa là á jẹ́, ẹ jẹ́ ká gbọ́ràn. Ẹ jẹ́ ká gbọ́ràn. Ṣẹ́rí 2024 ẹ̀yin tẹ bá fún olómi dáadáa tẹ́ ẹ wo prógrámù mi, ẹ rí i pé kò sí fídíò tí mo ṣe tí mi ò kì í sọ pé 2024 máa lẹ́tí kẹgàn. Àti ìbẹ̀rẹ̀ ọdún ni mo ti ń àmàì gbogbo fídíò mi, ẹ lọ wò ó pé 2024 ọdún tó lágbára ni. Ẹni akúwákú, ẹni máa ṣẹ̀ṣẹ̀, ẹni máa ṣorí burúkú, ẹni máa làálà, ẹni máa lókìkí ayọ̀, ẹni máa ní òkìkí ìbànújẹ́ ayérayé. A ní 2024 ó wá kù sọ́wọ́ ẹ̀mí àti yín ìta bá fẹ́ kó jẹ́ titi wa. Because kò sẹ́ni tó mọ ìtọ́ lọ́wọ́ kọ fún oníkálukú, kò sẹ́ni tó mọ ìtayọ̀ mú ẹ̀kọ́. Báíbù dẹ̀ jẹ́ kó yé wa, ó ní búburú ní gbogbo ọjọ́, nítorí náà ká máa fi àdúrà, ká máa fi ra ìgbà padà. Ìwọ tó bá lọ rẹpẹtẹ pé rere ní títí ẹ, tó gbàdúrà, you are on your own. You are on your own. Ọ̀yọ́ ló wà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á máa gbàdúrà. Wọ́n mẹ́sẹ̀gì tí wọ́n gíìfù yìí, ẹni tó bá létí kó gbọ́ ohun tẹ̀mí sọ kó ṣe. Ẹni tó bá dé òun kó má ṣe. Ìwọ tó bá dé mọ̀nà omi tó lè gbà láti fi protect ara ẹ. My father, my mother, ẹ ṣe. Wọ́n ní wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ẹsẹ̀ wọn ò délẹ̀, wọ́n fò lókè, wọ́n lẹ pósítà mọ́ wọn lọ́ra, wọ́n wá kọ ikú sí. Ó túmọ̀ sí pé ẹ̀mí máa sọnù gan 2024. Ẹ jọ̀ọ́ ṣé kò tí ì máa sọnù? Ó ti ń sọnù mọ̀nàkàì. Ta ló expect àwọn tó ń kú wọ̀nyí, tá à ń gbúrò wọn tó ń pé wọ́n máa kú? Àwọn tí wọ́n tún ló kọ nìyẹn, àìmọye àwọn tí wọn ò mọ̀ lórí social media tí wọ́n ti kú, tí wọ́n ti lọ. Òkú tó ti kú ní 2024 kì í ṣe òkú kékeré. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa, àkọsílẹ̀ ikú lórí èmi àti ìdílé mi, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ. That is my own belief. I have belief in that blood. No matter nǹkan tẹ́ bá máa sọ. Ìbáwò ẹ kò jẹ́ aláwo jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ torí pé o jẹ́ aláwo ló ṣe follow mi, unfollow mi. Jésù lèmi gbẹ́kẹ̀lé. Jésù ni mo ní. Mi ò lóògùn kankan tó kọjá ẹ̀jẹ̀ Jésù àti Bíbélì mi. And it's working for me. Ó dẹ̀ máa bà májẹ̀mú ikú òjijì, májẹ̀mú ikú àìtọ́jọ́. Ó máa bà á jẹ́ gbogbo àkọsílẹ̀ ikú. Ó máa bà á jẹ́ nínú ayé mi àti ìdílé mi. Ó máa pa gbogbo àmì ikú òjijì. Ní 2024 títí wọ 20 million. Torí mi máa lo 150 years láyé, mo máa ń sọ fún yín gbogbo ìgbà. 200 ló yẹ kí n lò. DSS lu 50 kúrò bí ó kù 150 máa fi fàájì lò. Ẹ̀jẹ̀ Jésù á ṣe aláàbò lórí èmi àti ìdílé mi. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin alátìlẹyìn mi, gbogbo ẹ̀yin màmá tẹ́ mú mi bí ọmọ, gbogbo ẹ̀yin bàbá tẹ́ mú mi bí ọmọ. Ẹ̀jẹ̀ Jésù á bá mi ṣe aláàbò lórí ẹ̀ bá jẹ́ aláwọ̀, ẹ̀ bá jẹ́ oníṣègùn, ẹ̀ bá jẹ́ afàkùkáyé. Ìbádẹ́jẹ́ Jésù lẹ́yìn náà pé ṣùgbọ́n tèmi nígbàgbọ́ nínú ẹ̀, mo lò gẹ́gẹ́ bí àṣejẹ ààbò, àṣejẹ agbára fún yín wípé ẹ̀jẹ̀ Jésù á bá mi ṣe aláàbò lórí gbogbo yín. Mi ò ní gbùrà burú sẹ́nikẹ́ni, ẹ̀ ní gbùrà burú sẹ́mi náà. Ìdílé tèmi náà má jẹ̀mú ikú nínú ilé mi, ẹ̀jẹ̀ Jésù kó parẹ́. Ní má jẹ̀mú ikú nínú ilé gbogbo ẹ̀yin tí ẹ wò mí, ẹ̀jẹ̀ Jésù kó parẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ má jẹ́ ká ṣe kíni ká rẹpẹtẹ ojú òní tiwa. Mi ò fẹ́ kí fídíò ìkógun. Ẹ jẹ́ ká kọ̀ tẹ̀ bẹ́ẹ̀. A tún máa continue pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, Lady K Ìfẹ́olúwaṣọ lórúkọ ti tèmi.
ẹ subscribe sí YouTube channel mi, ẹ tan notification bell. Mo ṣàkíyèsí wípé ẹ̀yin tẹ́ ẹ subscribe ẹ kí n tan all notification, ẹ kàn máa tan notification bell kan ni. Ṣé tẹ́ bá tan notification bell kan ó lè jẹ́ èyí tí a bá ṣe live òun lẹ lọ tán lẹ̀, so tá a bá ṣe fídíò báyìí ẹ ní gba notification. Èyí tó bá kọ all notification òun ni kẹ́ click lé lórí, ẹyọ kan yẹn náà ni all yẹn tẹ́ bá ti click lé lórí, gbogbo program tá a bá ti ń gbé wá sórí YouTube wa ẹ máa láǹfààní àti wòójú òní tí ẹ máa tètè gba notification, ẹ lè máa darapọ̀ mọ́ wa, ẹ̀yin náà lè tètè máa mọ èyí tẹ́ bá máa mú gbọ́ níbẹ̀, ojú òní tí wà. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin mọ́mì ẹ̀yin dáàdì, kí làṣírí ẹwà bébì yín? Iléeṣẹ́ Danaris Skincare ni. Àṣírí ẹwà mi ni tó mú yes. Àṣírí ẹwà mi ni tó gbá skin fún gbogbo ẹ̀yin mọ́mì ẹ̀yin dáàdì tẹ́ fẹ́ tún skin yín ṣe, tẹ́ fẹ́ tún body yín ṣe. Iléeṣẹ́ kan tuntun tá à ń polówó láti ìgbà yìí náà ni. Iléeṣẹ́ Danaris Skincare. This is my body soap, this is my body cream. This is my face cream, this is my face soap. Confirm ní ẹ̀rí àtọjú àtara gbogbo ẹ̀. Bákan náà ni mi ò lo filter. But this phone ó máa gbé normal color yẹn ló máa gbé jáde. Àwọn fóònù mi wà á ṣe bàlàbàlà. Irú fóònù eléyìí sì ti bá fi ṣe prógrámù. Ó máa dúdú ni ó máa wò kàlákì mi ni bó ṣe máa ṣe lélẹ̀. But eléyìí normal bí ọmọ yín ṣe rí ló ṣe gbé jáde. Àṣírí ẹwà yẹn nìyí, ẹ tún àgọ́ ara yín ṣe. Ẹ̀yin tẹ́ bá wá ní the product yìí, ẹ pè mí lórí WhatsApp number. Àtẹ̀wò lójú screen. Kí n fún yín ní kí ló ti pè ní contact wọn. Ìlú UK ni wọ́n wà, kò sí country tí wọn kì í send ọjà sí. Gbogbo ẹ̀yin tó bá dẹ̀ tí wọ́n fẹ́ pọ́n jù mí lọ, tẹ́ fẹ́ mọ́ jù mí lọ. Iléeṣẹ́ Danaris Skincare wọ́n láwọn product yẹn lóríṣiríṣi. There is one product náà tí wọ́n tún ti bá mi send báyìí, ó wà lọ́nà. Tó bá ti dé màá tún fi yẹn hàn yín. Ìyẹn tún wà very active ju eléyìí lọ. Ó tún wà very active ju eléyìí tí mo ti ń lò lọ. Òun ni ẹlòmíì ẹ rí lórí social media apolówó cream apolówó ọṣẹ fún yín, ẹni kó gbé tó ń lò jáde kò lè gbé jáde torí òun kọ́ ló ń lò another product ló lò, but nítorí owó tó ń fẹ́ gbà fún advert apolówó ọjà mi máa ṣe rí mo ṣe rí ohun dẹ̀kan ló ń lò. Ṣùgbọ́n èmi na wetin I dey use be this láti 2021. Iléeṣẹ́ Danaris ni òun ni, so tó bá ti dé ẹ rí, so ẹ pè mí kí fún yín phone number. Ẹ má gbàgbé product iléeṣẹ́ T-On Natural Bar. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní jẹ̀díjẹ̀dí, high blood pressure, diabetes, ẹ need ti manpower, ẹ need ti flat tummy, ẹ need ti body pain, agúnmọ̀ àtàgbò iléeṣẹ́ T-On Natural Bar. Ó dẹ̀ confirm ajẹ́bí idán. Èmi náà láwọn tí mò ń lò nílé mi. Àwọn ọmọ mi ń làgbo jẹ̀dí tí wọ́n mu. Àwọn product wọn, agúnmọ̀ àtàgbò wọn, ó mú yes. So ẹ pè mí kí fún yín ní phone number wọn. WhatsApp number tẹ́ máa fi pè mí òun lẹ́ ń wé. Mi ìfẹ́ kí fídíò yẹn gùn ni mo ṣe ń jó lẹ́nu bí ṣe ń sáré so ẹ má bínú sí mi. Ẹ ṣègùn ẹ fún wa ní top up o. Ire.